lẹ́yìn 30 ọjọ́ ìrìnkèrindò àjànàkú ní inú igbó àìwọ̀ tí ebi ti pa tó ń gbẹ ti gbẹ tí ojú rẹ̀ ti rí mọ̀nàmọ́ná tó sì ti rẹ̀ tẹnutẹnu àjànàkú padà gbóúnjẹ jẹ lọ́wọ́ ọ̀yà. ó kárí láì jẹun ó ti rẹ̀ ọ́. ìsapá ni àbí. bẹ́ẹ̀ ni atọ́ka alá fún orí bí sẹ́yìn ooru. ó gbóná fẹlifẹli lóòótọ́ ìyá. bó o lọ ráwọn pọ̀nmọ́ tó mu ta dáadáa sí. ń gbádùn ẹ̀. ọwọ́ ọ̀yà ti bá àjànàkú ní kété tí àjànàkú mọ́wọ́ bánú tó jẹ oúnjẹ tí ọ̀yà fún ọ̀yà rẹ́rìn músẹ́ torí wípé mọ̀pọ̀ òun ti di ọlọ́run fún àjànàkú gbogbo ewéko àti igi tí ń bẹ nínú igbó parọ́rọ́ kí gangan ni èrè oúnjẹ tí àjànàkú gbàjẹ́ lọ́wọ́ ọ̀yà yìí kí gangan ni ó ṣẹlẹ̀ sí àjànàkú ní ìlú Ògbómọ̀ṣọ́ kàkà kí Ṣọ̀ún Ajagungbadé ó ṣe ìdárò ogun tí Dáòmẹ̀ kọjá ìlú Ọ̀yọ́ ní gbangba níṣe ní gbìmọ̀ ní kọ̀kọ̀ Ṣọ̀ún fi iṣẹ́ pàtàkì kan rán àrẹ̀mọ rẹ̀ ó ní kó pe gbogbo àwọn ìgbìmọ̀ ọba ìgbìmọ̀ tẹ̀kótó àti gbogbo àwọn olórí ogun Ògbómọ̀ṣọ́ wá sí inú ààfin ọba gbogbo wọn péjú pésẹ̀ síbẹ̀ ní kíákíá kábíyèsí sì sọ tó ń fẹ́ káwọn ò ṣe sí ọ̀rọ̀ Dáòmẹ̀ fún wọn. báyìí ní ṣe nǹkan mi ò yí padà aṣojú kọ̀ọ̀kan láti ìdílé ológun kọ̀ọ̀kan láàrin lọ Dáòmẹ̀ ṣùgbọ́n wọn ò ní lọ bí ọmọ ológun wọn lọ bí aṣojú ọba tó wá sọ̀rọ̀ nípa àlàáfíà àtìgbàyé gbádùn Ògbómọ̀ṣọ́ àti Dáòmẹ̀ ni. ṣùgbọ́n iṣẹ́ alamí wọn lọ ń ṣe ń bẹ̀ gangan àwọn wọn fojú sùn kò wo báwọn ọmọ ogun Dáòmẹ̀ ṣe lágbára tó. lẹ́yìn ìpàdé yìí kábíyèsí bá pe balógun Dánkúwò wọnú ìyẹ̀wù rẹ̀ lọ balógun Dánkúwò àbí kàkà lójú ogun jagunjagun tí kábíyèsí yàn láàyò ẹ̀ṣọ́ táàbò lóye kankan ò sí ń bẹ pẹ̀lú wọn balógun Dánkúwò àti kábíyèsí nìkan ni wọ́n jọ ní gbólóhùn ṣùgbọ́n lálẹ́ ọjọ́ náà balógun Dánkúwò jó tákàdá kan náà ń sì ń pọ́n ọbẹ̀ ní ẹ̀yà ààfin mìíràn Àjọkẹ́ bá pe kábíyèsí wípé òun fẹ́ ní gbólóhùn kan pẹ̀lú bàbá òun lẹ́yìn tí balógun Dánkúwò lọ tán Ajagungbadé ṣèpàdé pẹ̀lú ọmọ rẹ̀ Àjọkẹ́. Àjọkẹ́ ọmọ epo tí lájọ ọbẹ̀ èmi alódé. mo fẹ́ kí balógun mẹ́fà ò tẹ́lẹ̀ àwọn aṣojú tẹ̀ràn lọ Dáòmẹ̀ kábíyèsí. balógun mẹ́fà. kábíyèsí mìírí ó gbà sí Àjọkẹ́ lẹ́nu ṣùgbọ́n mọ̀ wípé balógun mẹ́fà àmọ́ tẹ́fẹ̀ẹ́ inú Àjọkẹ́ a sì mọ̀ gbọ́ràn sí lẹ́nu gbà. tó bá jẹ́ bó ṣe fẹ́ ẹnu kò sí ṣíṣe kò sáìsè. ẹ ṣeun bá mi. ìdí tí Àjọkẹ́ fi fẹ́ kí balógun mẹ́fà ó tẹ̀lé wọn lọ sí Dáòmẹ̀ òun nìkan ló mọ̀. nínú igbó àìwọ̀ Àjànàkú ti jẹun yó ìgbésẹ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní wúwo ní Ọ̀yà bá tún yọ sí Àjànàkú padà ṣùgbọ́n lásìkò yìí ó wá tàṣẹ tìjà ló bá pa á láṣẹ fún wípé. Àjànàkú ṣebó ti jóúnjẹ tí mo gbé fún ọ gbogbo ohun tí mo bá ti wí fọ́gbọ́n rẹ ni kó o máa gbọ́ láti sin lọ. l'Àjànàkú bá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ntọ́yà bá ti wí bí ìgbà tí wọ́n bá so ẹ̀wọ̀n mọ́ lọ́rùn. ó yá Àjànàkú níṣòwájú mi bí mo ṣe ń wọ̀ ọ́n. mo wí olúwa mi ọya torí tí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. ó kárí lẹ́rú mi Àjànàkú níṣòwájú. ibo wà là ń lọ báyìí yá wa. ọ̀dọ̀ kú ni mò ń mú ọ lọ. ó ti dà ẹ já lọ. nígbà tí Àjànàkú ó tajú kan ikú lórí níwájú rẹ̀ ó sá gbẹ̀mígbẹ̀mí alọ́kọ́lé ó kígbe ó ga ó sì gbọ́nlẹ̀ ó dúdú kírakíra lábẹ́ aṣọ kò sí fojú lásán rí pẹ̀lú gbàgbọ́ wípé kú ló ránṣẹ́ pé òun bóyá láti lẹ̀dí àpò pọ̀ mọ́ òun tóró lòun fẹ́ tú àṣírí ẹni tó ta Ọ̀yọ́ fún Dáòmẹ̀ l'Àjànàkú bá kúnlẹ̀ síwájú ikú ṣùgbọ́n kàkà kí ikú sọ fún un wípé kó dìde ìgbéraga ni ikú fi sọ̀rọ̀. èmi kò ránṣẹ́ pé ìwọ torí ká lè jọ dọ̀rẹ́ àbí ká lè jọ lẹ̀dí àpò pọ̀ pípé tí mo pè ọ́ wá bí lọ́jọ́ òní mo fẹ́ pa ọ́ ni. lójijì ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kan bá ṣẹlẹ̀ rú ó di Àjànàkú lápá ó di lẹ́sẹ̀. kò síbi òun lọ lọ́dún èmi kú ní pọ̀. Àjànàkú kérora ó gbìyànjú àti jà kó bọ́ lọ́wọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ṣùgbọ́n kò lágbára mọ́ lásìkò yìí ikú ti fi Àjànàkú sínú ìgbèkùn èrò Àjànàkú ni wípé òun bọ̀ wá pàdé ikú kíkó lè sọ ẹni tó ta Ọ̀yọ́ lé lọ́pọ̀ fún Dáòmẹ̀ dípò bẹ́ẹ̀ àgbákò ló pàdé. àwọn àgbààgbà Dáòmẹ̀ náà ṣe ìpàdé láti ṣe ìdájọ́ ọlọ́yọ̀ àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n mú lẹ́rú wọ́n ti fi wọn dákó lọ rẹ́sùrẹ́sù wọ́n ti febi pa wọ́n wọ́n ti fòǹgbẹ gbẹ wọ́n wọ́n ti fìyà jẹ wọ́n wọ́n ti fojú wọn rí bí wọ́n ti fojú wọn rí rẹ́dẹ̀rẹ́dẹ̀ nìkan náà wọ́n bá béèrè ńlá kan. mo ṣe yín pẹ̀lẹ́ ẹ̀yin ìlú mòye ẹ dákun kí ni ká ṣe fọ́bọ̀ Ọ̀yọ́ náà ṣe ká pa ni. àìgbẹ́dọ̀. kí wọ́n ní a ṣe fún. àdẹ́mẹ̀rẹ̀ sí ni o ṣùgbọ́n àní láíláí kúrò ń Dáòmẹ̀. wọ́n mọ̀ wípé tó bá kúrò ń Dáòmẹ̀ ó lè wá yàrá wọ́n sì mọ̀ wípé rú padà bọ̀ yìí kò ní rọgbọ́n fún Dáòmẹ̀ lẹ́yìn gbogbo foríkorí àti fikùnlukùn gbogbo wọn wọ́n fẹnu kò síbi kan wípé àwọn ò ní láíláí jẹ́ ó fi Dáòmẹ̀ lẹ̀ èyí yóò jẹ́ ìkìlọ̀ pàtàkì fún gbogbo ọ̀tá Dáòmẹ̀ pátá ní kété tí wọ́n parí ìpàdé náà kàyéfì ńlá kan bá ṣẹlẹ̀ níbi tí ọba Dáòmẹ̀ ti wà lẹ́ǹkùlé ilé rẹ̀ tí ń gbafẹ́ ẹyẹlé oníyẹ̀ dúdú kan bá balẹ̀ lọ́wọ́ tó ń ti ìwé pélébé kan tó fò wá pẹ̀lú àtẹ̀ránṣẹ́ tí ń bẹ nínú ìwé pélébé náà àwọn aṣojú ọba ń bọ̀ láti ìlú Ògbómọ̀ṣọ́ nínú ọkàn ọba Dáòmẹ̀ ń rò wípé ṣé ìròyìn ogun ni wọ́n mú bọ̀ èyí
ìyá àjànàkú ń tiẹ̀ ń jà fitafita fún ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Gbogbo ìgbìyànjú rẹ̀ láti gbára rẹ̀ lọ́wọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ikú fi dé lọ́wọ́ lẹ́sẹ̀ yìí pàbó ló já sí. Làjànàkú bá ké ní ohùn rárá. Ikú ò lè pa kádàrádà. Ta ló sọ fún ọ pé mò ń gbìyànjú àti pa kádàrádà tẹ́lẹ̀? Olódùmarè ò fún mi lágbára láti pa kádàrádà, ṣùgbọ́n mo lè fọwọ́ aago sẹ́yìn bí wọ́n ṣe wà ní ìgbèkùn yìí ẹlòmíì ti ń gbàṣe rẹ̀ sí. Lẹ́yìn ìgbà tí Ọya ti fa Àjànàkú lé ikú lọ́wọ́, ó yíṣẹ́ padà ó bá tiẹ̀ lọ torópó ti jíṣẹ́ tí kú ràn tán. Àjànàkú gbìyànjú àti kígbe ṣùgbọ́n òun kankan ò jáde lẹ́nu rẹ̀ mọ́. Ikú kan sára sí Ọya fún ọ̀nà àlùmọ̀ǹkọ̀rọ̀ yìí tí ó gbà mú Àjànàkú lé òun lọ́wọ́. Ọya olórí ètekété.